kò sí nǹkan tọ́lọ́run ò fọwọ́ sí àṣejù ni ò dáa banking and finance ti lọ fàájù pos agent ti dá àṣejù ní relationship my dear hookup ti wà òkè iná lift lè kú anytime fi ẹsẹ̀ gun step sókè àṣejù ní don't cheat on me baby mákùn wà preferable o ní láti tanná sí mohet ṣìnáàpù ti dá lórí tébù kí ló ń jẹ́ pò ń fowó ṣe dátà wireless báǹkì ti dá má bẹ̀rù ọ̀run àpáàdì òun nàìjíríà gan gara wàhálà ní Gucci store fìkìrẹ́ gan mú ọmọ àṣejù ní yahoo oògùn owó lọ sọ má stress ara ẹ̀ fún court wedding omi ayélá láti dá wasting of time ní yunifásitì primary 6 wà pa ọ̀gbẹ́ni tó bá fẹ́ káàbùkù ọ̀fẹ́ ni ó ṣàmọ̀. Nothing wey man fit do wey God do no fit do. Kò sí ọjà. Nothing wey you fit do wey I no fit do. Kò sí irú ènìyàn yà pa wọ́n ti ń bá irú aláwọ̀ ni kò sí irú ènìyàn yà pa wọ́n ti ń bá irú aláwọ̀ ni kò sí Give us never like nobody judging me.